ọlọ́jọ́ ìbí ṣá máa wọlé máa rọra. Jẹ̀mílà máa rọra. Òyìnbá Omebu máa rọra. Ọmọ Ahmedo máa rọra. Aya Alhaji Malik Ìṣọ̀lá o máa rọra. Ìṣọ̀lá Mọ̀ṣẹ́ Bọ́lá tán máa rọra. Àwọn tèmi l'Amẹ́ríkà o máa rọra. Jẹ̀mílà máa rọra. Òyìnbá Omebu máa rọra. Ọmọ Igarra nílùú Ẹdó máa rọra. Ọba tó pa iṣẹ́. Jẹ̀mílà Òyìnbá Omebu Ahmedi. Aya Alhaji Malik Ìṣọ̀lá Mọ̀ṣẹ́ Bọ́lá tó. Olóríire gbogbo ìgbà. Olóríire jojúmọ́ o. Ń bí gbogbo ọjọ́ kẹrin o nínú oṣù karùn-ún o. Bó ń lọ́jọ́ bí rẹ̀ olóríire. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ o. Lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba mi mo ló wá ṣọdún èyí náà. Ká tó jọ péjú ṣe tẹ̀mí sí ọdọọdún làárọ̀ gbó. Ọdọọdún làáwùsá o. Mo lọ́dọọdún làárọ̀ mọ́ òbí lórí àtẹ. Kọ́dún yóò sàn wọ́n sówó lá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  o. Kọ́dún yìí kò sàyìn sí re. Kọ́dún yìí wá sọ̀ka ikú tí ṣe bá lè rọ̀ láyé ń bí. Ọmọ nígbà tuntun nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ ní lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi wọ ní ìdálò pàtì láyé o. Alhamdulillahi rabbil alamin. Òyìnbá Omebu o. Oriki gbé o. Ìbọn nìtúmọ̀ orúkọ rẹ̀ yé wa nínú rẹ̀. Òyìnbá Omebu Oriki gbé o. Ibi wọ lọmọ akiri sọrẹ o. Ìwọ la fẹ́ ní fẹ́rẹ̀ o. Mo sọ wípé ká sọ̀rẹ̀ fọ́níwá ká sọ̀rẹ̀ fẹ́ láyé. Ibojisa Elédùmarè akiri sọ̀rẹ̀ ní àwọn òní ọjà rẹ̀. Ọlọ́run ọba kó wá dákun kó bá wá san lẹ́san lóore ọlọ́jọ́ bí o. Ọmọ Igarra lè mí kí o. Ọmọ ọba o. Princess ọmọ ọba o. Princess Òyìnbá Omebu o. Ọmọ Alhaji àgbà. Ọmọ òsì aláyì bàbá o. Nígboro ìlú Igarra náà ní nípìnlẹ̀ Ẹdó. Ọmọ ìmáàmù Jẹ̀ta. Alukurani ló gbé aró. Alukurani ló wọ̀ ọ́ dàgbà. Ọmọ ìmáàmù Jẹ̀ta o. Imam Muhammad. Ọmọ Alhaji àgbà Alhaji àkọ́kọ́ o. Já lọlé àwọn bàbá tó bí ọlọ́ ọmọ nílùú Igarra náà ni. Ọmọ òtún gbajàgbajà. Ọmọ òtún ànánà. Òtún ànánà. Òtún ànánà náà ni. Ọmọ arígbá ńlá bù wó. Ọmọ tó ti létọ̀. Ọmọ tó ti létọ̀ tí ó ní kó ti lè tà náà ni. Owó kì í tán nílé bàbá tó bí ọlọ́ ọmọ. Ọmọ òtún ànánà. Ọmọ aráwìrì ìṣòwò. Arígbá ńlá bù wó ni ọ̀hún jàre. Ọmọ alógúnmógún àsogúnmógún o. Ogún lé ogún nílé bàbá tó bí ọlọ́mọ náà ni. Ọmọ tó ti lè tọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi ọ̀ ní Mọ́rísẹ́kùmá lójú. Innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakunu náà ni. Ọmọ ìmáàmù Jẹ̀ta o. Ọmọ Alhaji àgbà. Alhaji àkọ́kọ́ nílùú Igarra ní Ẹdó. Láyé ìgbà tán rinṣẹ́ lọ Mẹ́kà. Bàbá rẹ̀ mo sọ wípé wọ́n rinṣẹ́ lọ Mẹ́kà wọ́n tún dé o. Lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi àlùbáríkà Alukurani ní fi ọlẹ̀ láyé o. Ire gbogbo ire o kó bọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ gbogbo ni. Gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ náà ní àwọn kẹtàntà kìí o. Gbogbo àwọn olólùfẹ́ o. Bẹ̀rẹ̀ látòrí ọkọ rẹ̀ olówó orí rẹ̀ ọkọ rẹ̀ Alhaji Ìṣọ̀lá o. Mọ̀ṣẹ́ Bọ́lá tán Alhaji Malik. Ó ní mi ọmọ kí ọ nígbẹ́gbẹ́ jọ wípé ayàrá lọ́dẹ̀dẹ̀ ọkọ ní ọ̀jàre olóòní Mọ́rísẹ́kùmá lójú o. Àwọn ọmọ ìyá àti ẹ̀ Alhaja Munirat. Wọ́n ní àwọn kí ọ ń gbé
yẹyẹ ní egbògún ogún lóbìnrin olóye tuntun gbogbo wọn náà sọ wípé ká máa kí ọ̀n gbẹ̀jẹ̀gbẹ̀ ẹjọ́ alájà Fatima Jimsaik aya aláàjì Lawali Jimsaik gbogbo wọn náà ní àmọ́ kí àti alájà Mariam Okunz tòun ti Mr Okunz Hafiz Asimọ lọ́wọ́ ọkọ̀ táwa Kálídù Asimọ lọ́wọ́ àti Muhammad Maulid Babangida ọkọ̀ ìbùkún Ahmad gbogbo wọn náà ní kẹ́mi ọmọ kì í ọ̀gbẹ́jẹ̀gbẹ́ ẹ̀jọ wípé ìwọ onímọ̀rí sẹ́kú máa lójú ọjà rẹ̀ àti gbogbo ẹbí ọkọ̀ rẹ̀ ẹbí mo ṣe bọ́lá tán Mr Adébáyọ̀ mo ṣe bọ́lá tán Alhaji Saraf mo ṣe bọ́lá tán Alhaji Musiliu mo ṣe bọ́lá tán Alhaji Nurudin mo ṣe bọ́lá tán Alhaji Sakiru mo ṣe bọ́lá tán tòun tàlà àjà Sekinat mo ṣe bọ́lá tán Abdulkadiri mo ṣe bọ́lá tán tòun ti Zinat Kíkẹ́ lọ́mọ mo ṣe bọ́lá tán àti gbogbo ẹbí mo ṣe bọ́lá tán pátápátá ọlọ́nikẹ́mi ọmọ kì í ọgbẹ́jẹgbẹ́ ẹ̀jọ wípé ìyàwó onímọ̀rí Sankuma lọ́jọ́ happy birthday and we are wishing you long life and prosperity rẹpẹtẹ ni.